òpònú pọ̀ àrìndí pọ̀ láàrin àwa kìrìsìtẹ́nì. àwa tá máa fi wèrè pè Ọlọ́run á pọ̀ nínú àwa kìrìsìtẹ́nì yìí. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ẹ bá máa jẹ pálapàla nù yà lọ́dọ̀ Ọlọ́run. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ìwọ kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi àti ìwọ kò gbọdọ̀ ya èrèkèrè fún ara rẹ. èrèkèrè lẹ yà fún ara yín gbogbo ẹ̀yin tẹ́ bá ń pe fọ́tò Robert Powell ní Jésù Kristi Olúwa wa. ìwọ kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi. ìwọ tó bá ti ń pe Jésù Kristi Olúwa wa ní Ọlọ́run ó ti ń fi ẹlòmíì ṣe Ọlọ́run nìyẹn. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. òpònú ni gbogbo ẹ̀yin evangelist àtẹ̀yin olùṣọ́àgùtàn tẹ́ máa ń lọ play photo jẹ́ tẹ́ máa ń lọ play fídíò Jésù ní crusade nísọjí. ṣé Jésù lẹ̀ ń wò yẹn? Jésù nìyẹn o ó fẹ́ gbọ́wọ́ lé káìsàn rẹ̀ lẹ́kùú o ẹ yé tó àwọn ènìyàn jẹ. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. àwa kìrìsìtẹ́nì yìí ẹ jẹ́ ká tàn àwọn èèyàn jẹ torí pé ká má bàa tàn wá jẹ tá bá déwájú Ọlọ́run. Bíbélì sọ fún wa yìí pé kò sẹ́ni tí ò ní tẹ̀sí ikú kò sẹ́ni tí ò ní tọ́ ikú o. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ẹ fẹ́ ṣiṣẹ́ ìyanu kó di sọ̀rọ̀ kí ló dé lọ handicap school kẹ́ lọ kọ́ wọn odi síta kẹ́ lọ kọ́ wọn abirùn síta. ẹ fẹ́ jẹ́ kí afọ́jú kó ríran kí ló dé lọ sí sábó kẹ́ lọ kọ́ wọn Haúsá tójú wọn ti fọ́ láti bí 100 ọdún jáde kẹ́ lajú afọ́jú. ẹ fẹ́ jókòó dìde kí ló dé lọ sí mọ́ṣúárì. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. àwọn ọjọ́ kan máa gbé fọ́tò Jésù wọn náà wọ́n ṣe dúpẹ́ Jésù wọn máa gbé bàsíà funfun báyìí wọn á gbé fọ́tò síwájú wọn bẹ̀rẹ̀ sí ní kọrin Jésù ti jọba a mọ̀ pé Jésù ti jọba. fọ́tò tẹ gbé dání yẹn ṣé Jésù lẹ gbé dání ọ̀hún òpónúkọ tó máa wọ́ṣípù Màríà. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ṣe máa ń sọ wípé bí Ọlọ́run ṣe dá ànábì Muhammad ó yàtọ̀ sí bó ṣe dá gbogbo wọn tó kù bẹ́ẹ̀ náà ni bí Ọlọ́run ṣe dá Jésù Kristi Olúwa wa ó yàtọ̀ sí àwa tó kù. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé fọ́tò yẹn sílé ẹ ti gbé ère sílé ẹ ti fi nǹkan míì ṣe Ọlọ́run. gbogbo fọ́tò tẹ́ ẹ gbé sílé fọ́tò Robert Powell tẹ̀pẹ̀ Jésù ẹ lọ sọ́dà nìkan ẹ sún. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. torí pé nínú Bíbélì nínú ìwé mímọ́ ẹsẹ̀ kan sọ wípé Ọlọ́run owú ni mí that is pé Ọlọ́run náà ò fẹ́ ráìfà báwo ọkùnrin ṣe ń jowú sí ara ìyàwó wa báwo obìnrin ṣe ń jowú sáwọ ọkọ wọn òun lọ́lọ́run náà jowú sáwọ èèyàn tó dá sílé ayé. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ó dẹ̀ wá kọ́mọ̀ láàrin àwọn tó jẹ́ wípé wọ́n gba Jésù Kristi ní ọ̀sọ̀gbọ̀n wọn bí wọ́n síbẹ̀ àwọn lọ́dà gbogbo ẹ̀ lórí rú. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. ta lẹ́ni tí ó ya fọ́tò Jésù kí ló kàn tó ya fọ́tò Jésù ṣé photographer ti wà láyé Jésù ni ta lẹ́ni tó ya gbogbo fọ́tò wọn ànábì ṣé photographer ti wà ní ayé ó ti wà gbáyé wọn ni Mósè ta lẹ́ni tó ya fọ́tò ẹ̀ Dáfídì ta lẹ́ni tó ya Joseph ta lẹ́ni tó ya Peter ta lẹ́ni tó ya Stephen ta lẹ́ni tó ya Pétérù ta lẹ́ni tó ya. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.